Sunday kò má wọn lọ́wọ́ wọ́n ní ẹ bá ní ìbẹ̀ ọmọ wa ní èyí. Adúpẹ́ fún Ọlọ́run o, ọba tó ní pé ọjọ́ òní ti ṣojú wa. Ìlú yìí náà ni Adéjọ́ wà. Sunday kò kó láti yọ̀ jẹ́ kúrò láti jẹ́ kó láti jẹ́ kó. Ẹgbẹ́ Ọlọ́run tóbi. Ìsì àdàbọ̀ sí ní yóò. Àwọn ọmọ gẹ́gẹ́ bí ìta wá ṣe lónìí tó sojú ní bàbá. Tó sojú bàbá wa Akéròdì. Bàbá wa bẹ́ẹ̀ ni a lè gbogbo àwọn bàbá àti gbogbo olóyè. Àgbèmí náà Akéròdì Mọdákẹ́kẹ́ òyìnbó Ọlọ́run mọ̀ jẹ́ kí a ṣàṣeyọrí. Ọ̀dà kí a máa ṣàṣeyọrí. Ní Sunday Igboho ṣe lù yìí, Ọlọ́run àṣeyọrí ni. Òun náà tún wá torí pé Mọdákẹ́kẹ́ tó dá sí wọn. Ọlọ́run ní bàjẹ́ náà jẹ́ o. Kábíyèsí ìdájọ́ máa dá o. Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́. Mọdákẹ́kẹ́ ọmọ akin lójú ogun. Ọmọ akin. Ẹ ṣé bàbá. Ẹ ṣé bàbá wa Alhaji Sulaiman Akala Ọládùà Balógun Mùsùlùmí Mọdákẹ́kẹ́ Akérògùnlẹ̀ Mọdákẹ́kẹ́ Àkànláyè. Lẹ́yìn eléyìí ní ṣókí torí àkókò wa ó ṣeéṣe kí wọ́n fi gbogbo èèyàn ṣùgbọ́n ẹni tí màá kọ́kọ́ ṣe àfihàn wọn àwọn náà ni ẹ̀yìn àgbà ẹ mọ̀ jẹ́ kòwé àfihàn wa ọmọ jẹ́ pé tó lọ alẹ́ ó fi ṣe ọmọ wálé ni bàbá wa tí a ń gbà lálejò ẹ̀gbọ́n wa tí a ń gbà lálejò lónìí ọmọ fún ẹ̀yin bàbá tí a ń gbà lálejò lọ́jọ́ tòní màá kọ́kọ́ ṣe àfihàn ẹnìkan kí tó ṣàfihàn ẹni tí a ń gbà lálejò lónìí ọmọ wálé kí tó wá ṣàfihàn àwọn tilé wa gangan ẹni àkọ́kọ́ tí màá ṣe àfihàn àwọn náà ni ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ káàkiri àgbáńlá ayé pátápátá the president of diaspora youth Prophet Ológunolúwa láti United States of America you're welcome. bákan náà ní George Akínọlá ní Igboho Òòṣà Igboho Mọdákẹ́kẹ́ Igboho Mọdákẹ́kẹ́ ní Igboho Mọdákẹ́kẹ́ ní Igboho ilé aládùúgbò. Sórí àkókò wa máa ṣe àfihàn àwọn ìsọ̀rí ta nílà ní ìjókòó yìí lénìí. Àwọn bàbá wa tí máa kọ́kọ́ ṣe àfihàn wọn, máa gbé láti orí ibì kan, máa gbé dé àárín ibì kan, máa tún parí ẹ̀ sí eégún láti kẹ́ ìgbàlẹ̀. Máa gbé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ìtẹ̀síwájú ìlú Mọdákẹ́kẹ́ nílé lóko lẹ́yìn odi. Ayé àtijọ́ la sọ pé national president ní ìsìn global president of Mọdákẹ́kẹ́ Progressive Union Professor Peter Ọláwùmí. Lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ Mọdákẹ́kẹ́ ògo lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ Mọdákẹ́kẹ́ ògo lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ Bákan náà, àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n jẹ́ national executive team MPU wọ́n wà bí the national PRO is here Mr. Ayọ̀ Ògúnmúyìwá wọ́n wà bí GO. Bákan náà, the PRO2 Alhaji Zakari Yao Akílábí Yasa àwọn náà wà níbí báyìí. Kàtí ọ̀jà sọ yẹ. Lẹ́yìn ìgbà náà, àwọn olóyè láàfin Ògúnṣúà ìlà mẹ́ta ni ìlà Òòṣà ìlà Ìyálóde àti ìlà Balógun. Gbogbo eléyìí tí mo sọ èkó sí àjèjì sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣùgbọ́n mo yànnà náà torí àwọn tí wọ́n bá wọn kọ́ wọlé wá síbí lónìí. Bàbá wa Òòṣà wọ́n wà ní ìjókòó níbí báyìí olóyè Akínrẹ̀mí Òòṣà tìlú Mọdákẹ́kẹ́ Àkànláyè wọ́n wà bí Òòṣà ọkọ̀ ìlú. Bákan náà mo fi orúkọ Òòṣà mo fi kí
àwọn olóyè tó wà ní ìlà Ọ̀sà pátápátá ọmọdé mi ò ẹ̀kọ́ níjì mí tí mi ò bá dárúkọ gbogbo wa. Bákan náà gbogbo àwọn olóyè ní ìlà Ìyálóde mo fi orúkọ mọ̀mọ́ wa tí wọ́n jẹ́ Ìyálóde ilẹ̀ Mọdákẹ́kẹ́ Àkọ̀láyè bàbá wa Oyèdélé mo fi kí bàbá wa Límọ́tà Oyèdélé mo fi orúkọ wọn mo fi kí gbogbo olóyè Ìyálóde tí wọ́n wà ní ìjókòó lọ́jọ́ tòní pátápátá. Bákan náà òun náà ni mo lọ sí ìlà Balógun àwọn olóyè pọ̀ ní lónìí ní ìlà Balógun ṣùgbọ́n ẹ foríjì mi máa fi orúkọ bàbá wa Gabriel Fátóyè Àlódé Ajẹ mo fi kí gbogbo àwọn olóyè ní ìlà Balógun ní lọ́jọ́ tòní kára ó lè o. Lẹ́yìn eléyìí ìlú Òkìwà kó má ní olórí àwọn àgbààgbà ló wà bí lọ́jọ́ tòní bàbá wa agbẹjọ́rò Ṣówádé Akínyínká ọ̀bọ̀ bàbá síbi lọ́jọ́ tòní. Bákan náà ọ̀rẹ́bù Adéwálé Adétóyèṣe Adébáyọ̀ alága ìjọba ìbílẹ̀ tí a ń bíbá ìlọ́bìsì àgbègbè wa bí. Bákan náà ẹni tí ó fi ìgbà kan ní jẹ́ ààrẹ ẹgbẹ́ ìtẹ̀síwájú ìlú Mọdákẹ́kẹ́ káàkiri àgbáláyé Rotarian Julius Ọ̀dẹ́lọ́lá Ọ̀dẹ́gbèmí wọ́n wá gbé lọ́wọ́ ọ̀tún wọn ẹni tó jẹ́ PA gbogbo àgbààgbà nílùú yìí lónìí ọwọ́ ọ̀tún gbogbo àwọn àgbààgbà nílùú yìí lónìí Barrister Kejì Samson Adégòkè ojúlówó ọmọ ni wọ́n àti àtẹ̀lé náà ní tí a sọ àgbàmọ́lẹ̀. Bákan náà máa ṣe àfihàn bàbá wa bàbá alájẹ ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀láyè bàbá Joseph Michael olóyè Benjamin Ajani Adéyẹmí Bẹ̀nàdé. Bákan náà máa ṣe àfihàn bàbá wa Pọ́pù Ajíròrò ìlú Mọdákẹ́kẹ́ agbẹjọ́rò àgbà olóyè Gòkè Titus Akínrótìmí. Tí mo bá ṣe àfihàn gbogbo àwọn àgbààgbà pátápátá ọ̀dọ́ ni mo gbọ́dọ̀ ṣe àyẹ́sí gbogbo ọ̀dọ́ ẹ foríjì mi mo fi orúkọ olóyè Bánjọ Olókè Babalọ́lá Samson àti gbogbo àwọn èèyàn pátápátá tó wà ń bí ẹgbẹ́ foríjì mi orúkọ wọn pátápátá òun náà mo wá gbé sábẹ́ ẹni tó jẹ́ alága ọ̀dọ́ ìlú Mọdákẹ́kẹ́ pátápátá lábẹ́ comrade Lawrence Adérẹ̀mí Èkè olówó obìnrin. Gbogbo àwọn èèyàn tèmi táwà ní ìlú Ìgbò káàkiri ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀láyè lọ́sàn-án lọ́gànjọ́ nídàájí tá à ń gbàdúrà fún ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀láyè mo kí gbogbo wa o mo kí gbogbo wa pátápátá tí bá ní wọn dákọ ní ìsọ̀rí ìlú kọ̀ ní agbègbè kọ̀ọ̀kan lù ọjọ́ ń lọ torí àkókò wa máa gbé kínní láàrin ìṣẹ́jú méjì fún ẹni tó bá wa kí olóyè Sunday Adéyẹmọ káàbọ̀ Rotarian Julius Ọ̀dẹ́lọ́lá Ọ̀dẹ́gbèmí àwọn ọmọ bá wa kí olóyè káàbọ̀ láàrin. Nígbà tí bàbá wa ń dìde lọ́wọ́ àfihàn tí màá ṣe fún gbogbo ẹni tó wà káàkiri tó wà níbí báyìí lónìí gbogbo alámọ̀ ẹ̀rọ ọba ní sọ̀rọ̀ àbẹ́ ìkọ́wà bẹ́ẹ̀ tó jẹ́ alámọ̀ yẹ́lò àbẹ́ gbogbo aláàlá ń lọ àbẹ́ tí mo bá ti dárúkọ ẹ̀ ti máa rántí àmì yẹ́lò àkàlà àwọn telecom industry ta ní bàbá wa tí màá ṣe àfihàn tí mo sọ wípé eégún ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀ àwọn náà ni ó ní nǹkan ọjọ́ òní tinú wọn dùn jù bí lọ́jọ́ tòní torí wípé ọjọ́ òní ó sojú wọn dáadáa àwọn náà ni Ògúnṣùà ti ilẹ̀ Mọdákẹ́kẹ́ Àkọ̀láyè. Káàbíyèsí o.
kábíyèsí o kábíyèsí o. Bàbá wa ọdẹ lọ́la ọdẹ bèbí. Kábíyèsí bàbá òní. Kábíyèsí o. Kábíyèsí wọn ni pé ẹ̀mí ńlá ní ìsìn ńlá àti aago mọ́kànlá láti lóde ilé ìsìn. Aago mẹ́sàn-án. Ọdún kan ní pé ọ̀sán bàbá ló wà. Kábíyèsí bàbá òní. Kábíyèsí mo kí egbò rírè nínú ọba ìkàlẹ̀ ọ̀hún. Ara mi máa ń retí ní ìṣẹ̀lẹ̀ mọ́lẹ́kẹ́ pẹ̀lú ẹ̀nìkà tó rí. Ẹranko tí ń dà wọ́n ìyàwó àlọ́ olùdókòlẹ́kọ̀ọ́ yìí. Owó bàbá Dábì. Ààrẹ ìgbìmọ̀ ìdàgbàsókè Mọdákẹ́kẹ́ gbogbo àgbáyé, gbogbo àwọn olóyè, àwọn àgbààgbà àti àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́, a kí yín kú oríire, a kí yín kú oríire, lẹ́ẹ̀kan sí a kí yín kú oríire, orí náà ọba ìrọ̀lẹ́ o. Ìjà òmìnira jẹ́ ìjà kìí sí fúnra yín. Àbúrò rẹ̀ ti kọ́sẹ́ ti gba freedom lọ́dọ̀. Yes. Wọ́n ti kọ́sẹ́ wọ́n ti ṣe freedom lọ́dọ̀ ọ̀gá. Bí ìyẹn bá ṣe freedom lọ́dọ̀ ọ̀gá tó ti òmìnira rẹ̀. But òmìnira jẹ́ ìjà tí gbogbo Yorùbá ní agbára lọ́wọ́ Ọlọ́run orí ìwọ̀ wà lẹ́yìn yìí. Ẹ̀pọ̀n àgbò ń mì ní kò ní já. Lábàá ọ̀rọ̀ ẹ̀ ìgbélé yìí. Àmọ̀ àrètí ni wọ́n mọ̀. Bí a ṣe rí nínú ilẹ̀ Yorùbá, Mọdákẹ́kẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n wá ń dùn náà ò ní sọ òkùnrin náà di ìbànújẹ́ máa lọ́wọ́ ní orúkọ gbogbo Mọdákẹ́kẹ́ lórúkọ kábíyèsí àti àwọn tí wọ́n tẹ̀lé bàbá Adéyẹmọ wá àtàwọn gentlemen of the press àti káàbọ̀ sí ààrẹ wa ìwà tẹ́ wá lónìí àti wá lẹ́yìn máa jẹ́ ìyàgbá ìrọ̀ ọlọ́run lẹ́yìn very much. Lẹ́yìn tí wọ́n ti bá wa kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Mọdákẹ́kẹ́ Àkàláyè káàbọ̀ síbí lọ́jọ́ tòní. Ẹjọ́ ẹ̀fọ́ níjì mi, ẹ bá sọ pé bò ń tóbìnrin, ó tí ò tí ìwálé ayé. Mo fẹ́ ṣe àfihàn bàbá wa láti orílẹ̀-èdè United Kingdom tí wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ ìfẹ́ lọ́nà àpapọ̀ ọmọ Yorùbá. Ajia Queen you are welcome, ma. That's Ajia Queen from United Kingdom. Ọlọ́dún àpapọ̀ ọmọ Yorùbá. Bákan náà, bàbá wa kan wà pé tí ẹ bá pè wọ́n ní bàbá Sunday Adéyẹmọ ẹ̀yà Yorùbá. Àwọn náà ni bàbá wa Ìyá Jagun. Ìyá Jagun ẹjọ́ lójú ọ̀nà Ìyá Jagun fẹ́ wá kákàkiri. Tí ẹ bá ní abiyamọ tòótọ́, ẹ ti mọ̀, màmá wa nìyẹn, màmá Jagun, Ìyá Jagun. A jẹ́ wípé Ìyá Jagun Mọdákẹ́kẹ́ Àkàláyè làwọn náà. Lẹ́yìn tí Ìyá Jagun àti Ajia Queen tí wọ́n ti ṣèkájé ọpẹ́ lórí fún bàbá wa Gúúsù ilẹ̀ Mọdákẹ́kẹ́ Àkàláyè. Òun náà ni màá gbé kí ní ọwọ́ mi. Alágàdà. Alágà.
Ọyẹ jẹ́ ṣe báyìí. Bàbá wa tí wọ́n bá sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n tiwa. Èmi lè sọ wípé bàbá wa ẹ̀gbọ́n tiwa. Ọmọ tẹ̀yìn àgbààgbà tẹ wá mí. Bàbá yóò fẹsẹ̀ rájò kẹ̀kẹ́ yóò fẹsẹ̀ rájò kan. Clement Adékúnlé dà èmi náà fẹnu lò ó. Bàbá àti Détòsé. Ó bẹ̀ mí wípé olóyè Sunday Adéyẹmọ ẹ̀gbọ́n mi nù lórí ẹsẹ̀ yìí. Ẹjọ́ ìlú ọkọ̀ mi lónìí. Ìjọ tó ń pèmí ọjọ́ ẹjọ́ ó pè ní ayàwó lọ. Ẹ̀gbọ́n bá ti ẹjọ́ Kòdẹ́kẹ́ ló ti wá, sáàbàdà ní ẹlùfọ́. Kòdẹ́kẹ́ ló ti wá, sáàbàdà ní ẹlùfọ́. Kòdẹ́kẹ́ ló ti wá, sáàbàdà ní ẹlùfọ́. Kòdẹ́kẹ́ ló ti wá, sáàbàdà. Sáàdì kọlùbọ̀. Àkókò. Kòdẹ́kẹ́ ló ti wá, sáàbàdà ní ẹlùfọ́. 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 Kòdẹ́kẹ́ ló ti wá, sáàbàdà àkókò sáàbàdà. Sunday Adéyẹmọ Òòṣà láti bá wa sọ̀rọ̀. Owó bàbá Adámi. Wọ́n fẹ́ pàdé sọ́yẹ́jọ́ pépépé. Máìkì yẹn ò sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bẹ́ẹ̀ ní sí láti lọ sí ìlú bòmíì tó jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti gbé mi. Ṣùgbọ́n nínú ìrìn àjò yìí oríṣiríṣi òkú náà ni ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́ tó nílé tó bẹ́ẹ̀ ní mi sí. Mo wá fi àsìkò yìí mo fi bẹ Ọlọ́run tó ní mí tó ní
agbára lọ́dọ̀ òun ló lẹ́mí mi lọ́dọ̀ kò sọ́dọ̀ kìlọ́ lórí ló lè gbà ìjọba wa lè wù ló lè gbà kò sẹ́dá kìlọ́ lórí ìyá fún mi wọ́n bẹ tọrọ fún bàbá mi Adédoyin ọlọ́run máa fọ́ láńkì ẹgbẹ́jọ́ mi wá dọ̀ bàbá mi mi ní ìyá rẹ̀ tí mo jẹ mi yóò lẹ́nu náà fẹ́ dá mi bàbá ò ní gbà èmi kí wọ́n mọ ronú ọ̀nà wípé mo lè ṣe mi wọ́n fi tẹ̀ ń ké mi lò yìí àti àrímọ̀ ọdún lọ́wọ́ nígbà bá wá kẹjọ́ lọ́rọ̀ bàbá mi sọ́ndẹ̀dà kí ló ṣe fún yín tẹ̀ múra kákáká lẹ́sẹ̀ pé kọ́ mi bá fọ́ mi ẹlẹ́ fún wọn dáká ṣe fẹ́ pa ni. ọ̀pọ̀lọpọ̀ ogun ni bàbá ìfọ̀rí gbé tọ́ ẹ̀sìn gbogbo ara ọmọdé ẹgẹ́ mo kí ẹ̀yin ọmọ mi tẹ ẹjọ́gbó yìí brọ́dà mi kò ṣe é tó wọn kí àwọn ìyá mi ọ̀dọ̀ yẹn kọ́ bá mi kí wọn torí gbogbo ẹni tí bẹ́ẹ̀ mọ́dé ẹgẹ́ àti ìyá àti bàbá ìyá mi ń bẹ́ ń bí bàbá mi ń bẹ́ ń bí ọlọ́run mọ̀ pé bàbá mi ọ̀rẹ́ bàbá mi lójókòó yìí bàbá mi ló jẹ́ mọ́ yáṣkà èmi fúnra mi lójókòó ni mo mọ̀ gbọ́ àwọn alága ọ̀dọ́ mi ata Gogo sa. Ẹ̀rí gogo. Ẹ̀rí bẹ́ẹ̀ ni o. bàbá wa ní olórí alálẹ́ gbogbo wa dé ibi tí ẹsẹ̀ mi ti rinlẹ̀ dáadáa mo wá bọ́lẹ̀. èmi wá rẹ̀ ẹ́ fi mí lẹ̀ ẹ bọ́lá gàbó mi ibi tí mo wà yìí tí mi ò ní mí mo ti wà ní security ọ̀rẹ́ ibi tí mi wà yìí ní security ẹ̀nìkan orí pé ìlú security yìí ìlú ìlú mo wà tí wọ́n ti fi ní jẹ́ ìlú gbogbo àdúgbò mi nílùú gbogbo wọn pè ní Madeke, Madeke. Bàbá mi ọ̀run rere, ọwọ́ ní àdìsàmọ́ ní ìlú wa náà là ń gbé mọ́dá kẹ́kẹ́. Bàbá mi ló dókòó. Wọ́n wá sọ fún Yásíkà láti ọ̀dọ́ lò ó ní Aláàjì Yásíkà. Àwọn bàbá mi wà ní wá bàbá mi. Àwọn bàbá tó tó bàbá wa rí àwọn bàbá mi. Tó fọ́nà mi ní ojú. Bàbá mi bọ́lá wọlé kọ́. Bàbá ti kọ́ bàbá wa lájọ́ pé àwọn bàbá wa dé ti lọ. Àwọn bàbá wa dáadáa mú ọgbẹ́ àpapàdà jọba lọ́dún ogun. Àwọn bàbá mi ni bàbá mi wá ń sọ fún Aláàjì Yásíkà ìyá Sunday ló dé ó lóun mú Sunday lọ nítòsí Mọ̀dẹ́kẹ́ ìyá rẹ̀ lẹ́kọ̀ọ́ bó ṣe wáyé yóò mú lọ èmi sì ń lọ Aláàjì Yásíkà ọwọ́ sáré wá bá Kábíyèsí. Kábíyèsí jẹta. I was there. Bàbá Aláàjì Yásíkà ní Kábíyèsí Sunday kò ń lọ lé ní ọ̀la. Ẹ tètè lọ náà sí bàbá rẹ̀ nẹ́ẹ̀sì adìyẹ bẹ́ẹ̀ni ilé tí wọ́n ní alápàtà. Ayọ̀ Fámúyìdé. Fámúyìdé. Àjọba gbé mọ́tò dé wọ́n ní dírẹ́fà wọn wá bíjọ́ bàbá wálé. Bàbá wálé wá dé lórí ìlú Kábíyèsí ọmọ bọ̀ láàfin sí pẹ̀lú ọmọ. Bọ́lá ti rádìí ẹ̀. Bàbá mi sẹ́ fún ẹ̀rù wọn ọ̀rẹ́ rẹ̀ kọ́ lọ tú àṣírí tó ń gbé sórí ìlú. Bàbá mi wá ní àdúró ṣé yàrá tí wọ́n ní ìfura tó tó bẹ́ẹ̀ ni. Tó nígbà tá a dé àwọn Sunday ilẹ̀ fún Mọ̀dákẹ́kẹ́. Sunday ti di Mọ̀dákẹ́kẹ́ kò ní lọ. Sunday ọlọ́run mi lọ. Ìpolówó asálúlẹ̀. Ibi àwọn adébàjọ́ fi gba omi àtàfi kébélẹ̀. Ibi síkò lẹ̀ kọ́lọ́kọ́lọ́ pẹ́
ṣe kábíyèsí fún bàbá wa yẹn lọ. Kábíyèsí o. Ìgbésí ayé rẹ̀ títí wọ́n pè mí ní sọ́sì ọmọ bàbá àgbòho nínú ìlú yìí náà ni. Nígbà bàbá àgbòho gẹ́gẹ́ lọ, àwọn bàbá wa, àwọn bèbè mọ́gàjì wọ́n yọ ọmọ bàbá àgbòho bẹ́ẹ̀ alága wa, wọ́n á fi Sunday Igboho wọ́n wá ń jẹ́ Sunday Igboho. Sunday Igboho yẹn wá wà títí àtìgbà náà. Igboho kọ́ ni wọ́n ti sẹ́mi Sunday Igboho. Tí bá wá kọjá lọ lọ́rùn bàbá wa ní tí mi ìyàlú mi, àwọn ọmọ tí mo fi ṣépè ní. Bàbá mi wá ń pè mí láti jẹta pé Sunday aago mélòó ló dé sí Mọdákẹ́kẹ́ mo ní aago mọ́kànlá wọ́n wá fọ́ mu ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bínú sí nígbà mo dọ́dọ̀ bàbá wa ọdún sí bàbá sí àlejò mi kọjá ohun tí ẹ̀mí mi gbé bàbá wa ní oríṣiríṣi ọba kanú àbí àwọn tí ó jó àwọn ojú òbílẹ̀ oríṣiríṣi òye mi èmi rò pé kíkà ní bàbá mi nà má lè gbé bàbá wọn yẹnu sí lọ́kàn ẹ̀dá ní jìbìtì bàbá yẹn wá sí bẹ́ẹ̀ ẹ̀rọ ọlọ́pàá ó dẹ̀ mú ẹ̀mí mi sí wọ́n wá ní ọmọ mi ní Sunday ìwà ní jẹ́ kó wá lásán ó wá gbèrò lé mi lórí mi àti gbogbo olùdúró wọ́n wá hó Igboho àwọn ará àfẹ̀gẹ́ ń sàlùtì wọ́n fi lé ọkọ̀ bíi mẹ́wàá náà fi dídì mi láti lè fi àpẹ̀lú dílà tó kò ní tọ̀rọ̀ tó bẹ̀ tí dílà gan sọ́kì dílà wọ́n ló fi òbí tó dé. Baba small. Dílà ń gbé bàbá wa ò ní bàbá dáadáa ní bàbá tó nífẹ̀ẹ́ gbogbo ọmọ ní ọmọ Yorùbá ní. Ó ní ẹ̀rọ adápọ̀ kò ní fi oró yàrá kò ní bínú sí ìfẹ́ dílà. Kí n wá sọ̀rọ̀ bàbá mi òkú wá nìkan. Kí n fẹsẹ̀ rí bí gbogbo olórí mi ká kó kí n jáde dílà ní ànímọ̀ wọ̀nyí sí. Bàbá ò ní dáa jù bẹ́ẹ̀ lọ. Ó wá pé bàbá mi orúkọ. Bàbá ṣe kábíyèsí orúkọ. Kábíyèsí o. Gbọ́dọ̀ wà olóhùn àkàdára ẹ̀ tí ì dé olóhùn èdè. Bàbá ò ní fún mi ní apọ́ńmẹ́ǹtì ní ọjọ́ sátidé. Apọ́ńmẹ́ǹtì mi àti bàbá ò ní àárọ̀ sátidé ní. Ṣé ń lọ ọbẹ̀ àbí mọ́ lọ? Bàbá olúmọ ní àrà. Ọ̀ ní ìsà. Ẹ̀yẹ dáadáa ní. Ó gbà kì í ṣe ọba dáadáa. Kò sí jẹ́ bí ọ̀sán máa lọ ọbẹ̀ tó máa mi wọlé. Ìrà onírà aṣọ rẹ̀ ò ní yá. Àpọ́nlé tó tún gbà ń bẹ̀ yóò ju ìgbà tó wá sáà fún mi lọ. Mo ní bàbá. A ní ọba lọ́bẹ̀ èmi àti ọ̀nì tí a ti sọ̀rọ̀. Ó ní kí òun fẹ́ gbàlejò Sunday òun lọ ń lóde Sunday lé. Torí tiẹ̀ ló ṣe kúrò l'Àbújá lánàá àbí lónìí Sátidé ó sì máa dé Ifẹ̀ ní alẹ́ yìí. Ọlọ́dà ókè nígbà táwọn súnmọ́ nọ́mbà ẹni tí kábíyèsí ọ̀sẹ̀ ní kí n mọ̀ nọ́mbà ọ̀lọ́. Nọ́mbà ọlọ́mọ. Ètò bá ti dé Mẹ́fìà kí n mọ kọ́kọ́ kó wọn dé nìyẹn nọ́mbà ọ̀bà lọ. Wọ́n ní sí èsì tí ìmọ̀ lọ́dọ̀ bàbá dílà ní àti bàbá ò ní retí ìrísí ẹ̀ kí mo lọ́nu ọ̀dà tẹ́lú bá ń bà mí àti lọ́nu àpò òun wà nù ọkùnrin àjọwọ́ bí Mọdákẹ́kẹ́ lè ní àpò wọ́n jọ mú alẹ́ bẹ́ẹ̀ bí Mọdákẹ́kẹ́ dé Mẹ́fìà bí dàda àwọn lẹ́mí wọlé sí lẹ́mí àjọyọ̀ wọn kọ́ bẹ̀ ọ̀kẹ́yà sí ìmọ̀lẹ́ wa bí kí jáde bàbá dáadáa ní bàbá òde ọlọ́jẹ́ mi bàbá yòó mi rò mọ ọkàn mi pé olúra lọ padà ó pèsè wá bí àlàáfíà wá tí mi rí lóye láyé bàbá kan tó wá fún jẹ ọba akẹ́lẹ́kìtì tó sọ ẹgbẹ́ òun náà kú Ọọ̀ni wọ́n wá rán òun náà wọ́n ní pẹ̀lẹ́ ní kò wọ́n lọ òun tó sẹ́ kú Ọọ̀ni tán ní ọba lóhùn sọ ohun tí ọ̀dà sí pátápátá ni wọ́n rán òun lọ bá gómìnà wa ní àdìgbò lọ kábíyèsí ẹ lọ síbẹ̀ ó nígbà tí bàbá yẹn nígbà tó wọ́n dọ́dọ̀ bàbá Ọọ̀ni wọ́n kẹ́ mú òṣèré ni gbogbo kéré ẹgbẹ́ tẹ́ ìbọn akúmi ta lẹ́ẹ̀bù ẹjọ́ péjẹ rẹ kábíyèsí ká sọ̀rọ̀ ká sí kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí bàbá yẹn kú lẹ̀ Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ Mọdákẹ́kẹ́ ò ní dàrú ọmọ ògbòrò sílẹ̀ Àṣẹ. nígbà tá a bá máa ṣe àkọ́ráyé 2025. On 30. mo sábì méjì àbí olóògùn Ọlọ́run kó tó jẹ sánà ni wàhálà wò lélẹ̀ ìpè sá. Igboho sà. Lẹ́yìn bá ya aláìmoore ọ̀yẹ́ kí wọ́n pa àkọ́ráyè ọlọ́dún jẹ láti máa lọ fi ìsàkọ́lẹ̀ mi lẹ́gbẹ̀ẹ́. Ìsàkọ́lẹ̀ mi lẹ́gbọ̀dọ̀ máa tóbi jù ti àwọn tí ń bẹ ń bẹ lọ.
kódà bí gómìnà bá wà bẹ́ẹ̀ jẹ́ tó bá fi ṣàkọlẹ̀ ẹ̀lẹ̀ bí ìbá tiẹ̀ bí ìbá lè borí ìṣàkọlẹ̀ yẹn fún ẹ kí tèmi àti ìṣàkọlẹ̀ rẹ̀ tó gbà ní. ìṣàkọlẹ̀ tèmi kì í ṣe pé ìjọba ń ṣe sákàntì ní mọ̀ nǹkan bí wọ́n ti bá ti ń bọ̀ ìṣàkọlẹ̀ bàbá mi yóò gùn. àṣẹ. mo fi ọlá bàbá mi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tuntun ẹ bá ṣe kábíyèsí. tí mo kúrò lóyún ọwọ́ ẹ̀ ní ọwọ́ láàmú mo bọ́ sí bàbá láàmú wá fà mí fún Ládọjà Ládọjà sọ ọ́ dé yẹn Ládọjà wá sọ mí dé yẹn sílé yóò ṣe ọlọ́run wa mo fi ọkọ̀ Ládọjà di ata mo fi dá ọ̀nà tí ọ̀rẹ́ ẹ̀ bá fa wàhálà bí a ṣe máa ń fa àtàwọn ẹ̀rí yìí. ọlọ́pàá bá ti dé tán mú pẹ̀tísẹ̀ dé mẹ́lá bàbíjà àwẹ̀ ẹ̀kọ́ tí bá àwọn láti gbé àwọn ọlọ́pàá àbíjà ti wà náà tí má gbé mọ́tò bá ti bá jáde ládùúgbò tí kìí lé Ládọjà máa ń lọ. àbí kí ló dé mà àwẹ̀ wà gbà mí sà ọkọ̀ ìjókòó lóde ni wọ́n ní wọ́n mú pẹ̀tísẹ̀ ká wá kí kí ọlọ́pàá má rí ojú ẹ̀ mọ́ àbí ní fóònù yẹn fún mi ní fóònù àbá sùn mí fóònù bí ó sì wọ́n fún alákàkiri ní ẹ̀ta ló ń sẹ́ olúwa mi àmì ẹ̀ sáfà balẹ̀ olúwa mi ọ̀dọ̀ tó lajà ìyá yọ̀ lọ títí mo lọ tó tó ìyàbí ló gbé báwọn ọba mọ́tò òkè ọ̀dẹ̀ gbé mọ́tò ẹ̀sìkì gbé mọ́tò òkè wà nígbà gbé mo lọ ra àmì ẹ̀ kí ló dé wọ́n sẹ́dí ìfì ọ̀gá òun yẹ Nàìjíríà jẹ́ ọ̀gá ẹ̀fì yẹn lẹ̀ ẹ bá ń pè wọ́n ẹ̀jọ̀ parẹ́ wọ́n bá sọ fún mi pé Ládọjà ọ̀dọ̀ bá sílẹ̀ ní ìjìyà Olúbàdàn léde ìjọba Nàìjíríà wà láwọn wá mi àwọn wọn tẹ́ mi wà ní òun tẹ́ mi àbí ló tàkántì ní fọ́nrẹ́ fc sọ pé olúgbọ́n bàbá ní ẹ̀ ṣe mọ ọkọ̀ ńlẹ́ Ládọjà ti jọba ẹ̀ mọ ọkọ̀ bàbá ẹ̀ mọ́ tìbí mọ́ ká ọmọ yín ni mo jẹ́ ọmọ ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá náà ni mí Fúlàní ò lè kó wa lóko ẹrú bí ẹ̀yin bàbá mi bá fàyè gbà mí àwọn ọmọdé kẹ́ẹ̀bí tí mo ti tẹ̀ ní wọ́n lè ròyìn mí èmi ìsàkùn. bẹ́ẹ̀ni ọbẹ jálẹ mi. ó lé àràn. Lákọ̀ọ́ráyè wa, lákọ̀ọ́ráyè wa, bàbẹ̀ kan ò lè gbé wa nílẹ̀ tá a kọ́lé sí. Bàbẹ̀ kan ò lè gbé wa nílẹ̀ tá a kọ́lé sí o. Báwa ló lákọ̀ọ́ráyè wa, báwa ló lákọ̀ọ́ráyè wa, báwa ló lákọ̀ọ́ráyè wa, bàbẹ̀ kan ò lè gbé wa nílẹ̀ tá a kọ́lé sí. ọkùnrin bẹ́ẹ̀ tó ń bọ̀ dé ọkùnrin tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń sẹ́yìn sẹ́nu mi lẹ́nu pé àwọn tó wá náà bàbá padà pẹ́ náà rí wọ́n wá pè mí mo ní ìlú bí mo ti sọ bàbá yẹn ló jù bẹ́ẹ̀ wọ́n ní sòrò àti gba ìwé ìgbélú àwọn wá ní bàbá bá wọn sàdúrà bàbá lòun ti bàbá aláwọ̀ àdúrà lòun máa ń ṣe àbá lòun wọ́n ẹ bá nígbàgbọ́ wọ́n máa ń ṣàdúrà láàdúrà yẹn bá gbà ẹ̀wọ̀n yẹn wọ̀n yẹn àwọn wá ní bàbá ní kíni káwọn tọ́jú ó ní wọ́n sọ pé ó ní bàbá sọ pé ẹ̀wọ̀n ti tọ́jú ẹjẹ́ mi ọkọ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ sọ pé àtọ̀dọ̀ kó lẹ́tí pè mí yẹn ẹ̀yẹ́ mọ́ ti sanwó ẹjẹ́ mi ọ ṣàdúrà tí bá ṣàdúrà ẹ ṣe sàárà ẹ tí ẹ bá ti wá gba ìwé ìgbélú
ẹ̀mọ́ yàn mí jẹ́ o bẹ́ẹ̀ bá yàn mí jẹ́ ìwé ìgbélu wọn tó lè gbà á padà o tọ́mọ́ pè mí lọ́wọ́ ní òun ti gbà á ayé alápàtà ọ̀dọ́ mi. Bàbá yà sáré àná mo fi lọ sí ọ̀dọ̀ ayọ́kùn lọ wọ́n sí. ayé mẹ́kò. Ọgọ́dẹ bàbá náà ni wọ́n lọ ọ̀dọ̀ yá bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ̀ ayé. Bàbá mi ká sẹ́sẹ̀ bàbá mi yà sẹ́sẹ̀ ọ̀dọ̀ mi sá lọ. Àwọn ọmọ tẹ̀lé ní ní fún wa ara ikú ọmọ ara yìí. Gbogbo àwọn ọmọ tẹ̀lé ní ojú ẹ̀ẹ́dì parí ní ẹ̀ẹ́dì dàgbà láyé. Lórí ọmọ olóògùn kíkà yẹn ti dàgbà. Lórí ìtàwọn bàbá mi lójú Lásìládé fàjọ mi ò lè gbàgbé. Ajagunfajé, Adéèsì bó sà. Ìlọ́yà mi máa tún túbọ̀ ní ìrọ̀lẹ́ Adéfàjọ tó sálámà. Ìyá Dámilọ́lá ọmọ yìí tí mo fẹ́ mọ lẹ́lẹ́ ìyá Dámi. Ọba máa ń béèrè káṣíkà wọn náà lọ ọ̀dọ̀ bàbá wa ní àtìmọ́lá ẹgbẹ́. Ó ní káṣíkà ìjọ ń bọ̀. Ọ̀rẹ́ ti káṣíkà fún òun ti ẹ̀rẹ́ ti gbogbo ìwọ́n rẹ̀ ti káṣíkà lọ. Bí káṣíkà máa lọ láàárọ̀ ló sàlámù mi. Bí bá pọ̀ ní alẹ́ bí n bá ti sùn láti káṣíkà lọ ẹ̀ tí ìfọ́kọ́ lọ nílé gẹ́gẹ́ bí àkàkọ́ kẹ́tọ́ wá. Ọjọ́ mi ò mọ̀. Mọ̀dá ẹgbẹ́ tó fún mi ní Sunday Igboho tí mo fi dolówó tí mo fi dè yẹ tí mo fi dolówó kìkì káàkiri ayé lẹ́bàá pé Sunday tẹ́lẹ̀ Igboho tí mo fi Sunday tẹ́lẹ̀ èyí á fi pẹ́ sáfẹ́ Igboho yóò ní ṣe Sunday kò sí sórí lẹ́bàá ti tẹ́ Sunday ẹni Sunday tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lọ́mọ bí pé òun náà kọ́ gbogbo àgbàgbé Sunday ibi tí mo ti gbà orúkọ yẹn kìí ṣe kò ní sọ Sunday Igboho ọmọ kò ní ìlú ìlú ìjẹbẹ ẹlòmíì gẹ́gẹ́ bí ìgbẹ́ ọmọ ọmọdé ẹgẹ́ lé ní Sunday Igboho yẹn ní owó yẹn ní Sunday fún bàbá mi ní ọmọdé ẹgẹ́ ọmọdé ẹgẹ́ yóò rí bàjẹ́ ó kò sí ní kórìí lọ ọmọdé ẹgẹ́ wọn kò sí ọlọ́run fún irú bàbá wa ní kó tẹ̀ jẹ́ yìí ọlọ́run fún wa nílé bàbá tó bí àlàáfíà wá tí ò ní jẹ́ irú bàbá wa ní ọlọ́run fún wa ọmọdé kó lè mọ a lè mọ jẹ́wọ́ ní ara wa pẹ̀lú òkú ọlọ́run ọ̀rá ìdè ti ọdún 2025 èmi àti àwọn èèyàn ní pírẹsidẹ́ntì ilẹ̀ yìí ti tẹ̀ ní dábìbò Yorùbá káàkiri àgbáyé àwọn náà wọn bí wọn wá òbí tó tó bàbá wa jọjá Jáláre àwọn ẹgbẹ́ kejì bàbá wa Akíntóyè lórí ọ̀rọ̀ sọ́ọ̀tù Yorùbá nation ohun tí ó jẹ́ kí wọ́n tẹ̀ ìnísìn yẹn sí Yorùbá nation fún àwọn kan bínú lórí ìgbésẹ̀ tí wọ́n tẹ̀ ìdílé ọlọ́run kò mo fẹ́ sọ lọ́wọ́ ọba nílẹ̀ ìgbàgbé sí olùkú títí tírẹ̀lì lọ́wọ́ wa. Àwọn Mùsùlùmí àtàwọn Kírísítẹ́nì wọ́n lọ bá bàbá máa di Akíntóyè pé wọ́n ẹ̀ka sọ ní Yorùbá nation tí a kó owó ẹyọ sílẹ̀ tó a sọ ní Yorùbá sílẹ̀ àwọn bìlífì kàmá tẹ bá fẹ́ káwọn tọ́ ìwà àwọn gbọ́dọ̀ tẹ̀lé
ilé ìyàtọ̀ yóò bá lọ sí kí wọ́n sọ ní ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ bàbá sì ló lórí èmi ò lẹ́nu èmi lọ pé kémi ọmọ sí security mo lé fúlàní kí wọ́n kó bèbè ní ẹni ó sì ní pé ká sí gbọ́yìn bàbá ṣé wàá gba ìkẹtẹ tí ṣe wàhálà látọ̀dún tí èyí lọ́mọ ṣé wàá lé ọmọ tó mẹ́rin ni mo fẹ́ mọ́ pàṣẹ bẹ́ẹ̀ èmi ò lágbára ọmọ tí wọ́n bá kọ́ ọ́ nínú ọmọ rẹ̀ èmi kẹ̀ jẹ́ ọmọ fún wọn láti fẹ́ tó bá kójú wa kẹ́lẹ́ wà ní ìfà wọn wà ní àwọn tí èyí sí bọ́ọ̀tì wọn náà pé ìdùnnú tèmi pápọ̀ lọ́dọ̀ bàbá wa nílé mi pẹ̀lú bí bàbá yìí ṣe àkọlé mi tó ní wọn ta kámẹ́rà wọn fẹ́ kó báyà bàbá òní àpapà kẹ́ni kankan wọn mọ̀ pé ọwọ́ àtọ̀ rẹ̀ bàbá òṣèlú ọ̀hún bí wọ́n ta kámẹ́rà kàkúrò náà fún pé ẹ fídíò rẹ̀ ní gbogbo àgbáyé mọ̀ pé wọ́n sọ̀rọ̀ bàbá rẹ̀ àbáríkà bẹ́ẹ̀ èmi mọ̀ kan tèmi èmi ò pé Yorùbá ní sísè èmi ọmọ pé Yorùbá ní sísè. Oòduà nation. Oòduà nation èmi ọmọ pé àwọn olólùfẹ́ kẹ́ bá lè bẹ̀ẹ́ tètè. Oòduà nation. Olórí wa pátápátá àti ìdákejì rẹ̀ tó lóko yìí. Ṣùgbọ́n èmi ń wọ́n kan tèmi Oòduà nation táǹkì tẹ́lẹ̀ èmi ọmọ pé Christian tèmi lè ṣe sẹ́kẹ́rẹ́ bàbá Ibi tí bàbá mi tó ní fún ìsìn gbogbo ìmọ̀ pé oníṣègùn bàbá mi ní wọ́n dẹ̀ fi lé mi lọ́wọ́ gbà tó ń lọ. Èmi náà ń ṣe ìsìnkú mi ní àyọ̀ká ìdè àwọn ọlọ́yà náà mọ̀ pé bàbá aláwọ̀ mi mọ̀ lẹ́gbẹ̀ẹ́. Àbáyọ̀páyọ̀. Ẹ máa pàtẹ́wọ́ fún olóyè Sunday Gbòòsà ọmọ Adámì. lẹ́yìn tí wọ́n ti bá wa sọ̀rọ̀. Ajagungbadé of Oòduà nation. Ajagungbadé of Oòduà nation. Ìfẹ́lẹ́nu àpapọ̀ àti ìyàrá. Bákan náà, òun náà ni mo fẹ́ sọ ilé yìí. Kábíyèsí mélòó ní gbòòtò lójú wọn láńkẹ́ ogo. Olóyè Sunday Adéyẹmọ, mo fẹ́ sọ ilé yìí gbogbo àwọn èèyàn tó tẹ̀lé yín wá àti ẹ̀yìn náà wípé àkànráyé gbé celebration tọdún ní. Olóyè Sunday àkànráyé gbé tọdún ní yóò wáyé ní ọjọ́ 13 oṣù kejìlá ní 12 December 13 òní àkànráyé gbé tọdún ní kí àwọn tó jẹ́ akọ̀wé yìí kí wọ́n ní òtí ẹ̀sìn ti dáre December 13, 2025. Ẹ jẹ́ pé nínú èrò pọ̀ gbogbo aláṣẹ pàtàkì ṣùgbọ́n èèyàn mẹ́ta péré máa ń gbà láyé